ẹ wo kíní tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí ṣé ẹ rí i dáadáa ẹ wò dáadáa o kíní tẹ̀ ń wò yìí Abela ni kíní tẹ̀ ń wò lọ́wọ́ mi yìí kándù ni o iṣẹ́ wo ni kándù ń ṣe kí la fi kándù ń ṣe àwọ̀ tẹ́ ẹ rí lára rẹ̀ yìí ṣé funfun ni àbí àwọ̀ míì tó kábọ̀dé ìnàpẹ́nu ẹ káàbọ̀ ságbàlá ààfin ìmọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní láti mọ òwò káàkiri àgbálá yìí ìkànnì kábíyèsí tv lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ó ké ní gbogbo yín o ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti mọ bọ̀ wá ìrìnkèrìn ìjọ kábíyèsí tv ló mú wa ṣàwárí bàbá tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí bàbá yìí kándù tẹ́ ẹ rí yìí òun ló ṣe kí ló fa sábàbí ẹ̀ tí wọ́n fi ṣe kí ló ń tí kándù yìí wà fún nígbà tẹ́ ẹ bá gbọ́ wọn ẹ̀yin náà ẹ mọ̀ wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà pé nítorí pé wọ́n ní kándù yìí ṣe ìwòsàn wo ní kándù yìí ṣe ẹ jẹ́ n sọ fún yín o kìí ṣe Abela funfun o kìí sì ṣe Abela pupa ṣùgbọ́n àwọ̀ tẹ́ ẹ rí bó ṣe rí náà nìyẹn oyin ni wọ́n fi ṣe ìyẹn honey a lè pè ní honey candle lọ́rọ̀ mi yé yín ṣùgbọ́n bàbá fúnra wọn orúkọ tí wọ́n ń pè é òun ni candle dáramọ́lá candle dáramọ́lá ni wọ́n pè é kí ni candle dáramọ́lá wà fún gẹ́gẹ́ bí mo ti wí tó àjọ gbọ́ lẹ́nu bàbá òjò awógbèmí lórúkọ tèmi jẹ́ kábíyèsí òkìkí ọládìfẹ̀tì ni wọ́n pè mí ẹ má gbàgbé o ẹ subscribe sórí kábíyèsí YouTube channel lórí Facebook ẹ follow page yẹn kábíyèsí TV bí wọ́n ti kọ kábíyèsí yẹn lẹ́ ń wò lójú ìwòran yìí tó bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ kúlé olóòtú. kí ni orúkọ yín. orúkọ mi ni Dáramọ́lá Jacob Akínwálé. Dáramọ́lá Jacob Akínwálé. bẹ́ẹ̀ni. ọmọ ìpínlẹ̀ wo ni yín. ọmọ ìpínlẹ̀ Èkìtì ni. mo lẹ ti wá lẹ́kìtì. mo jẹ́ ọmọ bíbí ìlú Ìpẹ́rẹ́ Èkìtì méje local government. iṣẹ́ wo ni Abela ń ṣe kí ni Abela wà fún àwọn onírúurú Abela mélòó la ní àti rí Abela pupa àti rí Abela àti rí Abela ní ṣùgbọ́n Abela ilé ẹ rí i pé àwọ̀ oyin honey Abela ìbádé kí ló tó wà nídìí Abela yìí irú iṣẹ́ wo ló ń ṣe ọ̀nà wo la ń gbà á lò ìyàlẹ́nu tó wà ń bẹ̀ ni pé bàbá tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ló ṣe Abela yìí gẹ́gẹ́ bí oṣù wọn sọ ẹ̀ẹ́dẹ̀gbọ́ látẹ̀lú wọ́n ṣe Abela yìí fún ìwòsàn ọmọ èèyàn ohun tó jọ mí lójú tó yà mí lẹ́nu tí mo ní tọ̀ èmi nìkan kọ́ ni yóò gbọ́ iṣẹ́ tí kì í ṣe ó yà mí lẹ́nu pẹ̀lú àwọn ẹ̀rí mọ́ tẹ́lẹ̀ ìṣe tí bàbá yìí ti ṣe sílẹ̀ wọ́n ní ẹni oníkan láti gbọ́pọ̀ torí kándù tí ó wà lọ́wọ́ mi ni a ṣe wà lórí ètò kándù yìí ẹ fìdí rẹ̀ múlẹ̀ ta ló ṣe é lò. tó èmi ni Ọlọ́run yọ̀ǹda ẹ̀fún láti ṣe ní àkókò yìí. ìyẹn ní kándù yìí. yes. iṣẹ́ wo ló ń ṣe ilẹ̀ rò débẹ̀ tẹ́ fi ṣe kándù tí ó wà lọ́wọ́ mi. ní iṣẹ́ oyin ni iṣẹ́ mi tí mò ń ṣe àmì beekeeper. iṣẹ́ oyin. yes mò ń sin oyin. ẹ máa ń sin oyin. yes so ẹni tó introduce mi sí iṣẹ́ oyin yẹn ló kàn sọ létí mi fẹ́rẹ́ pé wọ́n ń fi oyin ṣe kándù. ẹni sùn ẹnìkan ó fi yín mọ iṣẹ́ oyin ṣíṣe. bẹ́ẹ̀ni. ẹ wá ń ṣe oyin nígbà tẹ́lẹ̀ ẹ̀ kọ́ yín. kò kọ́ mi kí iye kó kọ́ mi ó kàn introduce ẹ̀ sí mi. ìyẹn ṣiṣẹ́ oyin. bẹ́ẹ̀ni kò kọ́ mi rárá. lẹ́yìn ìgbà yẹn kọ́. lẹ́yìn ìgbà yẹn mo ṣẹ̀ lọ sí àwọn training lórí oyin mo lọ sí Ifẹ̀ mo lọ sí Abuja mo lọ sí several places tí mo lọ kọ́ṣẹ́ bọ́n ṣe ń sin oyin àti bọ́n ṣe ń kó oyin àti bọ́n ṣe ń process ẹ̀ lọ kọ́ṣẹ́ yẹn later. ló túmọ̀ sí oyin lẹ̀ ń tà. iṣẹ́ oyin mò ń ṣe oyin mò ń tà. kí ló wá mú eléyìí wá. ìgbà tí mo ti gbọ́ rí pọ́n fi ṣe lẹ́tẹ̀ mi ò rí rí. kílẹ̀ gbọ́ rí. mo gbọ́ rí pọ́n fi oyin ṣe kándù. ó wá yà mí lẹ́nu pé how come pé èmi á try ẹ̀ wò tó odidi ọdún méje mo fi try ẹ̀ wò ó rí dàbí pé ó succeed kó tó possible kí n tó lè come out pẹ̀lú kándù yìí. so ìgbà tí mo ṣe kándù yìí tán mo belong sí forum kan a pè ní youth for agriculture international group ni so mo wá post ẹ̀ síbẹ̀ pé ẹ̀yin èèyàn ẹ wo nǹkan tí mo ṣe o so ọ̀jọ̀gbọ́n kan lecturer láti Delta State University mo lọ kọ́kọ́ congratulate mi ní forum yẹn ó ní oògùn asthma ni mo ṣe yìí. bẹ́ẹ̀ ṣe gbọ́ báwo lẹ ṣe feel ẹ̀ sí. inú mi dùn o inú mi dùn pé at least pé mo ṣe nǹkan a tún lè gba àwọn èèyàn là. ẹ̀yin ò mọ̀ pé oògùn asthma lè ṣe tẹ́lẹ̀. èmi ò mọ̀ bóyá àgbọ̀ pọ́n fi ṣe káàdì. kí ni èrò ọkàn yín tẹ̀ fi ṣe. èrò ọkàn mi ni pé at least pé kó kàn ṣe kí n máa ta bí kankan pé èèyàn á rí lò fúnra ẹ̀ pé mo kàn ṣàfẹ́ mọ
possibility bí ọ́nì ṣe fẹ́ da candle. ẹ fẹ́ mọ. mo fẹ́ mọ̀ oní. ó ṣe fẹ́ da tó máa dùn candle. pé bó ṣe máa possible. yes mo dẹ̀ try for 7 years nílé 7 years tó wá mo succeed láti mú candle jáde nínú omi. ẹ wá lọ post ẹ̀ sórí platform. tó ti rí. lẹ́yìn tí wọ́n rí tán sọ pé àtúnṣe ṣe kó gbásùn àní o. lọ́kìlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ fún mi mo ní àwọn ẹbí kan ìyẹn family mi tó ní asthma mo ní màá ṣe item test yẹn fún wọn ìgbà tí mo wá fún ẹni tí màá kọ́ fún tó àárọ̀ ọjọ́ kejì òun ló kọ́kọ́ pè mí ìyẹn sísà mi orúkọ ẹ̀ kan lè tàpá mi lórí ìgbà tán lò ó tán ní mi ọyọ wọ́n ní kí n múra tíṣẹ́ yìí o pé nǹkan tó lè sọ mí di olówó ni o pé instant work níṣẹ́ mi wá rẹ̀ nítorí ìràn gbòyìnbó ìdíwọ́ ọ̀tán lóye ń lo appropriately pé instant work ó ní kò ju bíi 15 to 20 minutes tó ń lò ó ti ṣéǹjì mímí òun pé òun ló ti mọ̀ pé kíní ìlà àgbà òun là. àwọn lẹ́ni àkọ́kọ́ tó kọ́ lò. àwọn ló kọ́kọ́ lò ó. àwọn tó wà lò lẹ́yìn ìgbà yẹn. àwọn méjì míì mo tún fún wọn tó tún jẹ́ family náà ó ní asthma ó tún ṣiṣẹ́ fún wọn. even ẹnì kejì tó ní asthma yẹn tó jẹ́ sister mi àgbà ó sọ another thing ó ní ìgbà tó ń lò ó ó lóun feel movement kankan lágọ̀ọ́ ara òun ó ní òun mọ bí tí kìíní ẹ gbà jáde ó ló ṣáà rí pé kìíní ẹ move ó ló ṣáà jáde ó ní that is the end tó ló jáde lágọ̀ọ́ ara òun so ìgbà yẹn náà mo record ẹ ní fídíò ní orí fóònù mi but so unfortunately fóònù yẹn ó ti kò ṣiṣẹ́ mọ́ tó yẹ pé nbà kan lè mú wá sí rúbì fún àyẹ̀wò. tọ lẹ́yìn tí àwọn tó lò yẹ àwọn tó àwọn mélòó tó ti lo handle fún ìwòsàn tí ẹ lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n kò sí kó ní ìṣiṣẹ́. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run over 500 èèyàn á ti lo candle yìí ní orílẹ̀-èdè yìí. ṣé fún ìtọ́jú asthma? rárá fún àwọn àìsàn mìíràn torí ìgbà tí àwọn èèyàn wá ń lò yẹn àwọn tó ń rà á fúnra wọn náà discover iṣẹ́ mi tó ń ṣe wọ́n wá sọ fún mi pé Abela mi dá Abela mi dá o tó ó ṣiṣẹ́ fún ẹ̀fọ́rí ara wọn tó lò ó ṣiṣẹ́ fún ikọ́ sísà mi tí mo fún tó kọ́kọ́ lò yẹn ó ló kí ikọ́ torí ó máa ń jòkó mọ́jú ni táwùkọ́ ikọ́ kì í jẹ́ kó sùn bẹ́ẹ̀ by the time tó lò ó lẹ́ẹ̀mejì ló wúkọ́ ọmọ kílẹ̀ tó mọ́ ìgbà tó dẹ̀ jí ó lára ń le wípé òun lo injection so ìwọ́n á jẹ́ kí n mọ̀ pé definitely ikọ́ wà lára nǹkan tí kìíní kí ọ̀ then ó ní ọmọ nǹkan tó ní kàtà tó ń jọ sùn ó ní kàtà yẹn lọ ó ló pa ara kílẹ̀ tó mọ́ ẹ̀fọ́rí náà wà pẹ̀lú ọmọ yẹn then I have another customer tó bá mi rà ní Ìfàkèkìtì bí Èkìtì state bí ó ra oògùn asthma ló fẹ́ lọ rà fún ẹgbẹ́ tó ní asthma bẹ̀ tó lóun tí ì fún ó ní bẹ̀ tó ń ní malaria ó lóun kàn wá fẹ́ wo iṣẹ́ kándù yẹn ó lóun fẹ́ tán pé tó tóun bá tán pé òun nílé rí fún ẹni yẹn ó lóun wá inhale ẹ̀ ó lóun wá inhale ẹ̀ ó ní 7 minutes ní malaria yẹn lọ àtẹ̀kọ́ àti kàtà àtẹ̀fọ́rí tó papọ̀ wọn kì í orí gbogbo ẹ lọ within 7 minutes èmi wá dùn èmi náà wá fi gùn pé kándù yìí o owó ẹ̀fọ́rí owó ibà owó ara ríro tó torí ẹni yẹn ló jẹ́ kí n mọ̀ since that time I ti discover so many ailments tó ń treat torí àwọn customer tó ń lò lásán pé ó ṣe báyìí ó ṣe báyìí arákùnrin kan gan bá lò ní látẹ̀kọ́ dókítà ni ó ní téèyàn bá lò ó nígbà tó ń lò ó lè yàn sùn bí ọmọ tuntun ni ó ní gbogbo ẹbí wọn tó ń jọ sùn àtìyàwó àtọmọ tó ń jọ wà ní yàrá ó ní wọn lè ti sùn lọ́jọ́ yẹn àwọn ọmọ gbogbo àtìyàwó ó nítorí normal time tán jí kọ́dọ̀ jí ó lóun dẹ́lẹ̀ recommend ẹ̀ fáwọn èèyàn ìyẹn dókítà lẹ́ni yẹn látẹ̀kọ́ at least he bought about 13 doses from me so 13 doses yẹn tó dẹ̀ rà ó dẹ̀ lóun tún pín fáwọn èèyàn almost 18 people. báwo ló ṣe kàn sí? orí ẹ̀rọ ayélujára náà ló ti kàn sí mi torí mo ti. nígbà tó kàn sí kí ló sọ pé ó ṣe òun? ó ní asthma ló ń ṣe òun so òun náà ló wá rà á ó dẹ̀ béèrè pé bàbá tí ó ti tà mọ́ ló ti tà asthma so ó ní ìgbà tó ń tiẹ̀ ti rí mi ó ní ẹ̀rù ò bà wọ́n pé òun ti rí ẹni pé ìsídá a pastor and evangelist ó ń ṣe rí ẹni ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fún bàbá yìí ṣe òun ló ṣe ní confidence the first order tààtọ̀ tó rà ní pé 13 doses ló kọ́ rà ní àkọ́kọ́ 13 doses yẹn ó dẹ̀ administer ẹ̀ to most of the patients ó dẹ̀ tún tà fáwọn èèyàn bẹ́ẹ̀ so ó wá ròyìn iṣẹ́ ẹ̀ gan tó dẹ̀ ló ń recommend ẹ̀ fún àwọn tó bá ní ẹ̀fọ́rí ibà àti ara ríro àìrórun sùn. àwọn tó ìbá mi rà Saudi Arabia from Saudi Arabia wọ́n sì bá mi rà ń jẹta ó ti lọ láti jẹta Saudi Arabia wọ́n Alhaji Ọdúnládé òun ló bá mi ṣe DHL ẹ̀ tó fi mú lọ so from Zimbabwe mo gba call from Madagascar mo gba call
from India mo gba call from London mo gba call náà bẹ́ẹ̀ ń jẹrin from Switzerland mo gba call so ti Saudi Arabia yẹn mo ṣẹ̀ máa pe máa yẹn lẹ́yìn ni mo fẹ́ kó náà kó testify sí iṣẹ́ torí ó ti mú lọ́mọdé ṣé ọ̀kan á ti lò ó so that's just about that. lọ́rọ̀ kan bàbá ó túmọ̀ sí pé bí asma bá ṣe téèyàn bá ti rí káńdù tẹ̀lé pé káńdù Dáramọ́lá àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni káńdù Dáramọ́lá mo pè é. èmi náà rí ìyá owó tó ní káńdù Dáramọ́lá lórí mo sọ́lẹ̀ kan pé káńdù fún Abela pupa Abela dúdú Abela ilé Abela dúdú àbí kílálẹ̀ kì ọ́ní káńdù Abela ta kò ní ṣe. bẹ́ẹ̀ ni oyin lẹ́bi ṣe. oyin lẹ́bi ṣe. àwọn tó bá ní àìsàn àbí àwọn nǹkan kan tí ẹ ní àwọn nǹkan tí jẹ́rìí sí tó lè ṣe ọ̀nà wo ni wọ́n lè gbà fi lo Abela yìí ṣé wọ́n kọ̀ rà wọ́n sì gbé kalẹ̀ sí yàrá ni àbí wọ́n tanná sí wọ́n ti tanná sí Abela. tí bó ṣe wà yìí bó ṣe wà yìí báyìí téèyàn bá fẹ́ sùn at bedtime mo recommend ẹ̀. bedtime yẹn ni pé gbà tí ó bá yẹ kí ọ̀sùn lọ́wọ́ alẹ́. téèyàn bá fẹ́ sùn lọ́wọ́ alẹ́ so á ṣáná sí á dẹ̀ tán like normal conventional candle. tó bá ṣáná sí oní ògbé sí bàbá ṣáná sí. ó lè gbé sí wọ́n ṣáná sí. á ṣáná sí bí yìí ó lè gbé sí ìgbèrí ẹ̀ àbí any part of the room ó yà jẹ́ in indoor enclosed place wọ́n á jẹ́ bí kí space yẹn lọ rán tí aroma ẹ̀ á lè tètè káàkiri yàrá òórùn ẹ̀ yẹn aroma yẹn la wí pé ní aromatherapy la pè because aroma yẹn tó ṣiṣẹ́ ìwòsàn yẹn láì lo oògùn then bó dẹ̀ ṣe wà mo sọ fáwọn èèyàn ó jẹ́ alternative tó fún drug àti àwọn tablet nítorí pé kò ní ìdí pé èèyàn ń mí á dẹ̀ ṣiṣẹ́ ìwòsàn yẹn then yàtọ̀ sí yẹn is the only nǹkan tí a lè lò téèyàn mẹ́wàá ogún lè benefit at once tí èèyàn kan bá ra ń sìn tó bá tàn sí yàrá wọ́n ṣe ń rẹ̀ sí yàrá yẹn gbogbo wọn lárí wọ́n ṣe ìwòsàn kan àbí kejì àṣẹlẹ̀ lágbára wọn àwọn NAFDAC wọ́n ti rí nígbà mo wá ṣe exhibition ní pavilion ladonbi lórí gbogbo exhibition ni mo wá attend even the Commissioner for Trade Investment and Cooperative Commerce gbogbo ìgbà ló ń pè mí sí any program torí ìgbà tó ti lò náà ti lò ó dẹ̀ mọṣẹ́ ìfẹ́ kí n ní sí any program even when the Chinese came to Ekiti State wọ́n rí kínní àjọ wà ń bẹ̀ tá a ti ṣe China and Nigeria International Forum so mo wà ń bẹ̀ I presented it they saw it so wọ́n dẹ̀ gba phone number mi náà gbà yẹn ní àwọn China so then in the exhibition another exhibition His Excellency bàbá wa báwo òun náà ti rí ó interview mo dẹ̀ ṣe àlàyé fún inú ẹ̀ dùn he promised me he collected my phone number yes ìyẹn His Excellency gómìnà ìpínlẹ̀ Èkìtì state ó ti rí ó dẹ̀ promise pé he will come back to me he will get back to me bẹ́ẹ̀ láti gbà yẹn mi ò ní ọ̀rọ̀ bí àti rí so ìyẹn dẹ̀ ń dùn mí lọ́kàn gan-an. ẹ̀dẹ̀dẹ̀ ti àwọn NAFDAC ti rí. àwọn NAFDAC ti rí wọ́n dẹ̀ sọ fún mi pé kí n wá sí ọ́fíìsì wọn kí n wá ṣètò mo dẹ̀ promise wọn I go there by this next week then àwọn standard organization náà yes wọ́n ti rí wọ́n dẹ̀ ti ní kí n wá sọ́dọ̀ wọn mo dẹ̀ máa lọ sọ́dọ̀ wọn very soon then not that alone àwọn NEPC Nigeria Sport Promotion Council àwọn náà ti rí nígbà tí mo lọ Ìkẹjà then when I came back to Ekiti State àwọn Ekiti náà National Export Promotion Council wọ́n ti rí then àwọn Nigeria Federal Ministry of Raw Materials náà wọ́n ti rí gbogbo ọ́fíìsì wọ̀nyí mo dẹ̀ ti fi sí gbogbo ọ́fíìsì wọ̀nyí ni most of the officers tán ti lo kéne tán dẹ̀ fúnra wọn jẹ́rìí tán lè jẹ́rìí sí pé ó dún kó ṣiṣẹ́. ìyẹn Abela yìí. yes tí ẹ fi oyin ṣe. bẹ́ẹ̀ ni. ṣé oyin tẹ́ fi ṣe ló jẹ́ káwọ̀ rẹ̀ rí báyìí. kọ́lọ̀ oyin ló gbé jáde òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. mo fẹ́ sọ nǹkan fún wa lórí ẹ̀sà kẹ́ má rò pé yẹ́lò ní gbogbo Abela mi máa mú jáde torí oyin ò ní kọ́lọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn ò mọ̀ oyin tí ò bá ti ṣe dark brown báwọn èèyàn á ní fake ni kọ́lọ̀ oyin environment àwọn nǹkan tó ń forage upon bíi flowers nectars and pollen tó ń forage upon òun ló determine kọ́lọ̀ omi ilé wà kó ṣe dark brown omi ilé fẹ́ black ó depend kọ́lọ̀ gbogbo ẹ̀kọ́ ló máa ń yellow so kọ́lọ̀ tí oyin bá ti gbé jáde tí wax ẹ̀ gbé jáde òun ni candle àgbé jáde lórí ẹ̀ tún lè yí lọ́wọ́ mi gbà míì kó máa lọ yellow kó máa bàbá ti kàn kán mọ́ o bàbá ti ṣe kíní kan o kò rí bẹ́ẹ̀ o oríṣiríṣi kọ́lọ̀ ló lè gbé jáde. tọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó mú mi ní ó máa ń pe béèrè tí ẹ béèrè torí bó ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀ rò wípé ṣé kìí ṣe àwọn káńdù tí wọ́n lọ máa ń sọ ọ̀kan míì sí ṣé ewé ni àbí igi ni àbí òkìlẹ̀ ló bẹ́ẹ̀. oyin ẹ̀ náà la lò oyin gangan lẹ́nu. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo dẹ̀ ní ẹ̀jẹ̀ Jésù wá pẹ̀lú ẹ̀ torí tí n bá ti parí ẹ̀ mo gbúdọ̀ pray sí
máa dẹ́ sọ fọ́lọ́run pé olúwa o gbogbo èèyàn ní àgbáyé tó bá ti lo candle yìí dà tó gbọ́dọ̀ ṣiṣẹ́ ìwòsàn kan tàbí òun lágbára wọn. ṣé wòlíì nìyí ni. I am an evangelist ni mí by the grace of God and I have a call divine call as an evangelist. So ìyẹn jẹ́ kí n lè ní boldness pé yes God has given me this thing torí bó ṣe wà ní olọ́gàá ẹ̀ kò sẹ́ni tó kọ́ mi rárá kò sẹ́ni tó kọ́ mi kò dẹ̀ sẹ́ni tó lè fọyà pé òun ló kọ́ Dáramọ́lá wọ́n ṣe ń ṣe Àbẹ́là. ẹ̀yin nìkan ni ẹ ṣe lè báyìí tẹ́sí mọ̀ pé ẹ ṣe. èmi ló ń dá ṣe mo dẹ̀ ti ń ṣe báyìí mo ṣe sọ fún wa ọdún 7 mo fi practice ẹ̀ kí n tó succeed ìgbà tó rẹ̀ succeed mo dẹ̀ ti ń ta káàkiri. sọ àní àní ò sí bàbá Dáramọ́lá lẹ̀ gbọ́ yìí tí wọ́n ní Àbẹ́là tuntun pẹ̀lú káńtì Dáramọ́lá. mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kí ni iṣẹ́ Àbẹ́là tó yà mí lẹ́nu wọ́n ní Àbẹ́là yìí a máa wo iṣẹ́ àìsàn wọ́n láwọn ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ojú Àbẹ́là yìí lè ṣiṣẹ́ fún àìsàn wọ́n ní ṣùgbọ́n ní táwọn fẹ́ gbìyànjú láti ìdánwò rẹ̀ ní pé àwọn sáàfẹ́ mọ bí àwọn ṣe lè fi oníṣẹ́ Àbẹ́là nípò orí làwọn fà nígbà táwọn wá fi oníṣẹ́ Àbẹ́là tán àwọn wá pòsì ẹ̀ nínú àwọn tó lórí platform báwọn tó pòsì ẹ̀ ní ẹnìkan tó jẹ́ pòfẹ́sọ̀ ilé ìwé bí asáfi Delta State University ìpínlẹ̀ Delta ni wọ́n bá rí wọ́n sọ pé irú iṣẹ́ ṣe tó bá tó wọn ní lẹ́lẹ́ẹ̀fi ṣe káàdì yìí asma ló ṣiṣẹ́ ó túmọ̀ sí pé irú oníṣòwò bóyá ti gbìyànjú rẹ̀ nígbà tí bàbá wa wù ú pé níwọ̀n ìbàdàn ti sọ báyìí tó bá fún ẹni tí asma ti lọ lẹ́nu ní abúlé bá dé péré bí àwàdà àwọn tí wọ́n lù wọ́n wá pé kí wá ṣe asma ẹnìkan ní ṣiṣẹ́ fún lọ́rọ̀ tó wá ti pé tí wọ́n bá ti tàn káàdì yẹn wọ́n ti tàn wọ́n bá ti tàn káàdì yẹn ẹni tí a bá mú tó bá ti ṣe ara tó sì tàn nílànà tí ó tó léwu wọ́n ní òórùn rẹ̀ yóò ṣiṣẹ́ ìwòsàn yẹn bàbá ká tó di pé ó ti pé àmọ́ lọ tí àwọn èèyàn bá fẹ́ rí tó jẹ́ pé àwọn tí wọ́n ń béèrè fún ní London náà béèrè fún káàkiri àgbáńlá yìí kó lẹ́nu tí wọ́n fi ránṣẹ́ sí wọn tí ó sì rọrùn fún yín. oníbàṣẹ fi ránṣẹ́ ẹyẹ kan sọ nípa ti Nàìjíríà ń bí ló mọ ìsẹ́yìn sí Port Harcourt Èkó ni mega buyer mi àwọn Èkó gan ní alẹ́ everyday so mo máa ń send ẹ̀ through DM ni ìyẹn direct message àwọn drivers mo fún and I thank God pé kò sí driver Adó tó yẹ bá disappoint mi because ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo fi ránṣẹ́ sèkó ọkàn mi ò balẹ̀ pé ṣé àwọn yóò ní gbá mi but the time I got there the following day ẹni yẹn tiẹ̀ ti pè mí fúnra ẹ̀ fún ti deliver ẹ̀ I was very happy and I saw that the drivers ó jẹ́ kí n fi ojú mi wò wọ́n sí èyí tí mo fi wò wọ́n tẹ́lẹ̀ mo rí pé wọ́n wà organized torí wọ́n kọ orúkọ mi wọ́n kọ phone number mi wọ́n dẹ̀ fún wọ́n tún kọ drivers phone number fún mi wọ́n dẹ̀ yẹn ṣe every now and then nìyẹn then even èyí tó lọ Saudi Arabia náà mo ṣe àlàyé yẹn àwọn driver mi èmi rò pé driver náà bó ṣe fẹ́ rí link wọ́n wá ní màá lọ díẹ̀ ṣe ilẹ̀ ni so wọ́n nàlájì tó jẹ́ àǹkọ̀ fún àwọn Saudi Arabia yẹn òun ló gbà tó ṣe ìṣẹ̀lẹ̀. ṣé kò nígbà tí àwọn èèyàn bá ṣé kò ní ìpalára kankan tó lè mú wá fáwọn èèyàn. ẹ ṣe bí àwọn èèyàn ó fẹ́ mọ̀ pé ó fẹ́ nígbà tí èèyàn bá tan kínní ṣé kò ní mú ìpalára wá kí ni àwọn nǹkan àkóbá tó lè mú wá. ẹ ṣe gbogbo wọ̀nyí ni ìpèníjà tó ọ̀pọ̀lọpọ̀ táwọn kì í fẹ́ rà á so ẹlòmíín máa ní kó ṣàlọ tàn wò mí ò ní gbowó àìmọ̀ kò sí ọjọ́ tí mo fi káàdì yẹn tọrẹ kò sí ìparapa kankan tó ní kẹ́hìn pé ọ́nì la fi ṣe oyin la fi ṣe báyìí fi ṣe yẹn ó ní ò ní ìpalára kankan tó ṣe fún ènìyàn so wọ́n máa lò ó kò dẹ̀ sẹ́yìn tó lò ó tó ní báàkì tó report negative effect of this candle jẹ́ kí n lè fi ọwọ́ sẹ̀yà nípa safety it is safe even for all ages ìpá jẹ́ àròbó àná ìpá jẹ́ aboyún ìpá jẹ́ arúgbó ìpá jẹ́ omidan. mo gbọ́ tí ẹ sọ̀rọ̀ pa bí ọmọ bá ṣe ìwé níbi bí a tẹ̀yàn bá dẹ̀ ń lò náà so kò ó ń stop ìtọ̀ pé èèyàn tọ̀ sílé iṣẹ́ ẹ̀ pọ̀ ìgbà tẹ́ ẹ bá rà tẹ́ ẹ bá lò ó tẹ́ máa mọ bó ṣe rí bá ṣe máa lò tẹ̀yàn bá fẹ́ sùn lálẹ́ mo recommend jẹ o kàn tá albert time ẹ gbé sílẹ̀ yàrá yín. ó tó bí mélòó ni kéèyàn tàn lẹ́ẹ̀kan sùn. eléyìí máa lo àbẹ́là tí common one táwọn èèyàn mọ̀ yẹn tó máa tán eléyìí á lo mẹ́ta ìgbó léyìí tó gbó tán èyí tẹ̀ ń wò lọ́wọ́ mi at least á lo 6 hours torí all this mo ti practicalize ó dà pé mo jáde sórí afẹ́fẹ́ mo dẹ̀ ti mọ iṣẹ́ mo dẹ̀ mọ nǹkan tí mo lè sọ lórí ẹ̀ jẹ́ olóòtú lest I forget Dáramọ́lá Jacob Akínwálé ni mo pe orúkọ mi ọmọ bíbí ìlú Ìpẹ́rẹ́ Èkìtì Ìpẹ́rẹ́ Èkìtì Ìpẹ́rẹ́ kì í ṣe kẹ́rẹ́ o ẹ má ṣe mí gbọ́ Ìpẹ́rẹ́ Èkìtì IP London Ìpẹ́rẹ́ Èkìtì ní ìlẹ́jẹ̀ méje ló gbọmọ ní Èkìtì state ọmọ bíbí bẹ̀ ni mí Ọlọ́run ti fún mi ní oore ọ̀fẹ́ yìí láti ṣe àwọn ayé ní oore láti ṣe ìwòsàn pípé yìí Ọlọ́run tẹ̀ ń sọ fún mi pé ministry of healing ló ń fún mi ó ṣe fún mi ní
ọwọ́ alẹ́ yìí because mo ti dé ipò àgbà so mo ti dàgbà tán ọlọ́run tó yàn náà ó yẹ fún mi ìmọ̀ ọ́fíìsì tí mo ti ṣe yẹ tí mo rìtáyà ìgbà tí mo gbé lọ́bẹ̀ wọ́n ní ọ̀gá ó yẹ kẹ́ ti máa ṣe kíní ìkẹ́ tó rìtáyà ó ní ìgbà tọ́lọ́run tó fún mi ní eléyìí pé ọlọ́run tó kàn fẹ́ kí n jìyà tó fún mi léléyìí pé a year to my retirement time tí mo ṣe succeed after 7 years tí mo ti ń practice ẹ̀ tó mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lé ní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti gbàlà tó ti wòsàn èmi fúnra ara mi ò mọ̀ tán sùn then mo fẹ́ sọ nǹkan fún wa kò jẹ́ náà pé èèyàn gbúdọ̀ síkì o kó tó lò ó téèyàn bá ní oore ọ̀fẹ́ tó dẹ̀ lówó ẹ̀ nǹkan tó yẹ kéèyàn máa tẹ̀ every day mo ń lò ó mọ̀ tán sùn o. ẹni kò jẹ́ dandan kí nǹkan kan ṣe èèyàn kí èèyàn tó lò. bẹ́ẹ̀ ni so mistake táwa èèyàn ń ṣe ni pé ẹlòmíràn ní kò síbi tó ń dùn òun màá wá rẹ̀yìn ẹ̀ tó bá lo kándù àwọn pé bí í ṣe òun lórígbà tó bá lò ó lámọ̀ pé àgọ́ ara òun yàtọ̀. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ni ẹ ti gbọ́ lọ́dọ̀ bàbá yìí ohun tó jẹ́ ohun ìyàlẹ́nu fún àwa tá a ṣe mú wọn wá láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fẹ́ẹ́ balẹ̀ mọ tí ń ṣẹlẹ̀ wípé a ṣàwárí wọn ni nígbà tí wọ́n sọ wípé àwọn ń ṣe àbẹ́là o jẹ́ àpòníṣe àbẹ́là olóyin wọn kò ní ṣe pé ó ń ṣe ìwòsàn ó ṣẹlẹ̀ pé tẹ́lẹ̀ lákòókò àwọn ọmọ tó ṣe ìwòsàn bọ́ nígbà tẹ́nìkan wá sọ fún ọ pé kí ẹ ṣe jẹ́ ẹjẹ́ mọ̀ pé oníṣẹ́ kan ti ṣe irú iṣẹ́ wo wọ́n ní iṣẹ́ wo bàbá ẹ̀ wọ́n bá ní irú àìsàn tí wọ́n sọ pé ó lè ó kápá yẹn èèyàn wọn kan ń ṣerú ẹ̀ àwọn bá lò wọ́n bá ṣiṣẹ́ àwọn ọlọ́pọlọ wà àwọn kan bẹ tọ́lọ́wọ́n bá mi ìdùnnú fún ọgbọ́n àti láti ṣe àgbékalẹ̀ kí ni tí a ti ẹ̀kọ́ lórí kí ni tí a ti mú ọ lórí láti lè jẹ́ kó padà mọ́ ṣe sí ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn tó ní ọpọlọ pípé o tí wọ́n lè ṣe àwọn nǹkan kan bí ìwòsàn tíyàn bá dé ilẹ̀ China lónìí tíyàn bá dé orílẹ̀-èdè India àwọn nǹkan tí wọ́n lò ń bẹ̀ àwọn kankan náà ló ṣàgbékalẹ̀ nínú ìmọ̀ ní ọgbọ́n ìgbọ́n àtìlẹ́yìn àwọn ọ̀mọ̀wé àtìlẹ́yìn àwọn tí wọ́n jẹ́ ògbóǹtagì níbi iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì àti ìmọ̀ ìlera àwọn náà wọ́n lè ṣùgbà irú bàbá yìí láti gbé wọn sókè láti tọ́ wọn sọ́nà bí ó ti yẹ bàbá ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín gbogbo àwọn tí wọ́n. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún ti WhatsApp is 080 32 16 77 32 lẹ́ẹ̀kan sí 080 32 16 77 32 then nọ́mbà mi kejì tẹ́ ẹ tún lè pè mí sí 081 45 44 27 83 àwọn nọ́mbà méjì tí ẹ lè pè mí sí nìyẹn. tọ kò jẹ́ kó tó wọ́n jẹ́ ẹ dákun ẹ bá a subscribe sí kábíyèsí tv lórí Facebook kábíyèsí tv tí wọ́n ti kọ́ rèé lórí oríṣiríṣi lọ́wọ́ àwọn bí wọ́n ti kọ́ ilé yìí ẹ bá a subscribe sí àwa láàmú wá ẹ̀yin láàmú bá o àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní tó lè ṣe wá lórí bí eléyìí ẹ máa láǹfààní àti náà lórí ìkànnì àdéhùn ẹ bá a sọ fún èrò ọ̀sán ó lé ó sọ fún àlejò pé kábíyèsí ní kó bá a sọ rẹ́pùsì ó kò ti yẹ kó tó máa òjò awókùnrin lórúkọ ti kábíyèsí òkè láti fi àwọn àtúntò aláyọ̀ àpàdé ire o.